láti wà nílé ọkọ. But mo fẹ́ kẹ́ mọ̀ kinní kan pé kò sí ẹ̀dá tó bá ń ba tọmọ lọ́mọ jẹ́ gbogbo ọmọ òní níláárí. Mi ò fi búbọ̀ dáhùn wàsíù o. Gbogbo ọmọ tó bí pátápátá èwo lẹ́rí tó yanjú nu wọn. Ẹ lọ ti díṣàná kéèsì ogun. But àwọn obìnrin yẹn olórí burúkú ayérayé ni wọ́n, àṣìírè ni wọ́n. Àìmọye èyí tó lè ó ti lè dóra yín lọ́ndà jì náà. Ẹ ti lè dóra yín lọ́ndà jì. Kò sẹ́dá tó bá ń ba tọmọ lọ́mọ jẹ́ bọ̀dá wàsíù. Ó kù yín ó kọ lọ́wọ́n ọba. But èmi ò blame yín. Èmi ò ṣe kí ni mi blame yín o. Torọ́ wọ́n ti rí yín bẹ́ẹ̀. Wọ́n dẹ̀ wá bá yín. Wọ́n ń fẹ́ yín. Kò sí ẹni tó bá ń ba tọmọ lọ́mọ jẹ́ láyé yìí tí ò ní ṣàgbákò tiẹ̀. Mi ò support any one of those women because they are very stupid. Kò sẹ́ni tó mọ̀ ṣetán. But at the same time, òun láti jẹ́ kórí ẹ pé pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́kùnrin dé. Kò ṣe gbogbo èèyàn ló fẹ́ ni dénú. Ìwọ lè nífẹ̀ẹ́ nìyẹn kẹ́niyẹn má nífẹ̀ẹ́. Ọ́fíìsì bí ọ́fíìsì ọ̀hún ni. Ẹ ti mọ̀ pé kò lè bá àyàn gbé, kò lè bóbìnrin gbé. Kì í ṣọ̀hún nìkan ló ń ṣe o. Tó jó lórin ni tí ẹ yọ síta o. Àìmọye wọn wọ́n pọ̀ rẹpẹtẹ.